iléeṣẹ́ dẹ́kà pé Fela Anikulapo Kuti wípé kó wá kí àwọn jọ da òwò pọ̀. Gbogbo wa la mọ̀ iléeṣẹ́ dẹ́kà pé ó máa ń gbé olórin jáde ni o. A sì mọ̀ pé Fela kò kí ń ṣe èèyàn rẹpẹrẹ níbi pé ká kọ orin ẹ̀ máa ń tà wàràwàrà ni. Ìdí nìyẹn tí iléeṣẹ́ dẹ́kà ṣe pé Fela Anikulapo Kuti pé kó wá káwọn jọ da òwò pọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn kí ni ohun tí ó ṣẹlẹ̀ láàrin wọn? Tírélà padà gba àárín wọn kọjá ni o, tó fi dé wípé Fela kó àwọn area boys lọ sí iléeṣẹ́ dẹ́kà tí wọ́n sì lọ da ibẹ̀ rú. Láàrin Fela Anikulapo àti M.K.O Abiola, ìjà náà ó pọ̀ gan-an. Ṣé a ò gbàgbé wípé M.K.O Abiola òun ni ọ̀gá iléeṣẹ́ dẹ́kà nígbà náà lọ́hùn-ún. Tí a bá ń jẹun, tí a bá ń mumi, a ó sì gbójú sókè, a ó máa wo ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń lọ. Kí ni ohun tí ó máa ń kọ́kọ́ wá sí wa ní ọkàn? A máa ń rántí ẹni akọni nì àjìjàǹgbara nì tí ń ṣe Fela Anikulapo àti M.K.O Abiola. Ṣé gbogbo wa la mọ̀ M.K.O Abiola wípé èèyàn kì í ṣe èèyàn rẹpẹrẹ ní àwùjọ, olówó ni, ọlọ́lá sì ni, ará Abẹ́òkúta sì ni. A máa ń wò wípé ṣebí Abẹ́òkúta ni Abiola, ṣebí Abẹ́òkúta ni Fela Anikulapo. Ẹ̀gbà méjì báyìí ó sì ń jara wọn níyàn. Kí wá ni ohun tí ó ṣẹlẹ̀ láàrin Fela Anikulapo àti M.K.O Abiola tó fi dìrí jẹ́ pé ìjà náà bẹ́ sílẹ̀ tó fi fa orin tí wọ́n ń pè ní ITT, International Thief. Kí ni ohun tí iléeṣẹ́ dẹ́kà gan rò lọ́kàn gan tí wọ́n fi pe Fela pé wá jẹ́ ká jọ da òwò pọ̀? Èyí ni ohun tó rò. Wọ́n ti rò wípé tí àwọn bá mú Fela mọ́ra, Fela ò ní lè máa kọ orin láti lè bú àwọn ìjọba. Ṣùgbọ́n Fela kò sinmi orin tí ó ń kọ lórí kí àwọn ìjọba lè yí padà, kí Nàìjíríà kí ó lè dára. Tí Fela bá ti wá kọ orin, iléeṣẹ́ dẹ́kà ò wá ní lè gbé orin náà jáde wípé a pè ẹ́ pé kó o wá ká jọ da òwò pọ̀. Ṣé àwa ìjọba náà ló yẹ kó tún máa kọrin bú ni? A ò ní lè gbé orin eléyìí jáde o. Ní kété tí Fela bá ti gbọ́ eléyìí, Fela á kọ ìjà lẹ̀ ni wípé ẹ gbọ́dọ̀ gbé orin yìí jáde o, nítorí pé ibi tí òun ti ń jẹ nìyẹn. Iléeṣẹ́ dẹ́kà ò ní gbé jáde o. Ìjà náà á pọ̀ débi wípé Fela yarí kanlẹ̀ wípé òun á lọ gbé orin òun jáde níbòmíì tí ẹ ò bá gbé orin òun jáde níbí. Ibẹ̀ náà ni iléeṣẹ́ dẹ́kà ti sọ pé tó bá fẹ́ máa lọ kó máa lọ o. Fela náà sì sọ pé gbogbo àwọn owó tí ẹ jẹ òun ni ẹ ó sì fún mi kí òun tó kúrò ní iléeṣẹ́ yín pátápátá. Iléeṣẹ́ dẹ́kà àti M.K.O Abiola wọ́n sì sọ wípé a ò ní owó kankan gbà nínú iléeṣẹ́ àwọn òun. Tí ó bá dá ẹ lójú wípé o fẹ́ gba owó lọ́dọ̀ àwọn, gba ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà kí o pe àwọn lẹ́jọ́. Fela sì ti mọ̀ wípé o fẹ́ pe ìjọba lẹ́jọ́. Ta ni ilé ẹjọ́ yóò gbé bí kò ṣe ìjọba? Ohun tí wọ́n dẹ̀ ń sọ fún Fela Anikulapo ni pé tí Fela Anikulapo bá ti kọ orin tí ó bú ìjọba jáde, ẹ̀rù á máa bá iléeṣẹ́ dẹ́kà láti gbé e jáde, nítorí pé tí àwọn bá gbé e jáde, ìjọba yóò ti iléeṣẹ́ àwọn pa ni o. Ṣẹ̀dẹ̀ ti mọ̀ wípé M.K.O Abiola náà sì ni olórí wọn. M.K.O Abiola náà ó sì ń díje láti dupò orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé jẹ́ mọ̀ pé Fela
orí àárín wọn. Ó mọ̀ wípé M.K.O Abiola àti àwọn sójà tó kù àwọn ẹgbẹ́ wọn owó aráàlú ni wọ́n jọ ń kó jẹ tí wọ́n sì ń ná tí wọ́n fi ń ṣe fàlàfolò. Ọ̀rẹ́ sì ni Muritàlá àti M.K.O Abiola. Muritàlá yìí kan náà ló gba ìjọba lọ́wọ́ Gowon. Láàárín ara wọn gẹ́gẹ́ bí Fẹlá ó ti mọ nǹkan tí wọ́n jọ ń ṣe láàárín ara wọn. Wọ́n fẹ́ ṣí iléeṣẹ́ communication fún àwọn ará ìlú pé kí wọ́n lè máa fi bá ara ẹni sọ̀rọ̀. Ohun tí a ṣáà gbọ́ ni pé iléeṣẹ́ Abiola tí wọ́n ń pè ní ITT International Telephone and Telegram ó fẹ́ ṣe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ fún ará ìlú tí wọ́n sì ti kó owó ribiribi láti fi ṣe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí náà. Kò wá pé ọjọ́ kò pọ̀ṣù ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí kò pé dáadáa mọ́. Kẹsẹ̀ ti mọ̀ wípé Fela Anikulapo ó nífẹ̀ẹ́ ará ìlú lọ́pọ̀lọpọ̀. Ìjà ará ìlú náà ló sì ń gbé. Fela Anikulapo bá jáde síta ó bá bẹ̀rẹ̀ sí ní kọ orin wípé ITT International Tif 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 International Aro. Orin yìí ni Fela kọ tí ó fi ń takú M.K.O Abiola àti àwọn tí ó wà ńbẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tí iléeṣẹ́ dẹ́kò tí kò hàn sí nífẹ̀ẹ́ sí pé báwo ni ó ṣe máa kọrin bú olórí iléeṣẹ́ àwọn tí tó sì nífẹ̀ẹ́ láti jíde dupò orílẹ̀-èdè Nàìjíríà. Kò pẹ́ kò jìnnà wọ́n pa Muritàlá Muhammed Ọbásanjọ́ bọ́ síbẹ̀. A ó dánu dúró báyìí ná a ó máa mú ọ̀rọ̀ wá nígbà mìíràn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Èyí ló máa mú wa lára yá láti mú àwọn iṣẹ́ ribiribi àti ipa tí Fela Anikulapo kó lórí Nàìjíríà pé kí Nàìjíríà má bàjẹ́. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ mi. Ẹ kú kalẹ̀.